Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. Màá fi kíkí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh màá fi kí yín. Màá fi kíkí ọmọ Yorùbá, màá fi kí gbogbo ọmọ Yorùbá wípé ẹ káàárọ̀. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olùkọ́ yín. Hájì Àkúnọ̀rà náà ni ó ní nǹkan tí mo fẹ́ bá àwa Mùsùlùmí àti àwọn ọmọ ìyá wa sọ ní àárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni, màá bẹ̀rẹ̀ láti bí orin yìí pé Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń dá ẹbí rú. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń dá ẹ̀sìn rú. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń dá ìlú rú. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń dá èdè rú. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àáfáà Alùsúnnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń bá àṣà jẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ wá bí mi léèrè wípé kí ni mo ṣe rí, gbogbo point márùn-ún ni mo fi sílẹ̀ fún yín. Ọlọ́run ló máa bí yín, ẹ̀yin àáfáà Alùsúnnà, ẹ̀yin àáfáà ìsọnù, ẹ̀yin àáfáà ìkà, ẹ̀yin àáfáà tó jẹ́ pé nǹkan tí ẹ fẹ́ jẹ báyìí òun lẹ mọ̀ tí ẹ ń bá ayé jẹ. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ẹ ti dẹbí rú, ẹ ti da ìran rú, ẹ ti dẹ ẹbí rú. Ẹ ti ya ọmọ ìyá, ẹ ti yọ ọmọ bàbá. Ẹ ti ba ìdílé kan, ẹ ti sọ pónpó síbẹ̀. Nígbà tí ẹ bá sọ wípé ẹ jẹ́ Alùsúnnà, tí ẹ wá sọ, èmi ò mọ̀ bí tí Kùránì ti sọ wípé tí òkú bá kú, kó má ṣe fìdá fún òkú tó bá kú. Kí bàbá èèyàn kú, kí ẹni kó má ṣe fìdá, kí ẹni kó má ṣe fún. Tí wọ́n bá ti sìnkú tán, tó bá ti sòkú náà sí kòtò, gbogbo ẹ̀ ti tán, kó má ṣe àdúrà fún òkú. Ẹ ti dẹbí rú o, ẹ da ẹbí rú gidi. Ọlọ́run ò dẹ̀ lè dáríjì yín, torí èmi ò ní sọ pé kó Ọlọ́run dáríjì yín. Bẹ́ẹ̀ náà ni ẹ ń dá ẹ̀sìn jẹ́, ń bá ẹ̀sìn jẹ́. Gbogbo nǹkan tí àwọn bàbá wa tí wọ́n fi gbé wa sínú Islam, tó fi bí wa sínú Islam, àwọn bàbá wa tó yẹ pé à ń ṣe, inú wa ń dùn. Ìgbà ọdún a ní báyìí ní, báyìí la ṣe máa ṣe, àti mo bá ṣe ń ṣe nǹkan wa. Ẹ gbé ẹ̀sìn, àmọ́ bí tí ẹ ti rí, tó jẹ́ pé wọ́n bí tí ẹ ti gbẹ̀sìn gan, wọ́n ń ṣe oríṣiríṣi la wá ń bá lọ́wọ́ ẹ̀yin àáfáà. Wọ́n ń ṣe báyìí, wọ́n ń ṣe báyìí, bó bá ṣe báyìí ó wọná, tó bá ṣe báyìí tọ̀ wọ́n wọná. Ṣé ẹ̀yin lọ́lọ́run? Ṣé ẹ̀yin jẹ́ gẹ́gẹ́ bí secretary Ọlọ́run? Ṣé ẹ̀yin lẹ fẹ́ dáná náà tó fẹ́ sọ àwọn èèyàn sí? Gbogbo yín yẹn tẹ jẹ́ àáfáà Alùsúnnà, àáfáà sọnù. Gbogbo yín lọ́lọ́run máa fi ṣe ìdáná, igi ìdáná. Igi ìdáná tó fẹ́ kó àwọn èèyàn sí, ẹ̀yin lẹ máa jẹ́ igi ìdáná ńbẹ̀. Ẹ ti dà lúrú, ẹ da ìlú rú. Nígbà tí ẹ bá ń sọ fún àwọn ọmọ wípé ó yá kí àwọn ọmọ kó má bá ilé yìí ṣe, kó má bá ilé yìí ṣe. Ẹ̀tọ́ pé nígbà táwa wà ní kékeré, bọ́lọ́sìn Kristẹni ṣe, kódà àwọn elégúngún, àwọn olóṣà, kò sí nǹkan tó kàn wá. Tó bá di ìgbà àti ọ̀dọ̀ wa, wọ́n ń bá wa ṣe náà. Bílẹ̀ Yorùbá ṣe ṣe nìyẹn. Ẹ ti dà lúrú. Tó fi jẹ́ pé àwọn gbogbo èèyàn wọ́n ríra wọn, ilé kìíní sí ilé kejì ní ìsìn, wọ́n ríra wọn lọ́ta ara wọn. Ṣé ẹ dà lúrú? Tí Islam ò dẹ̀ kọ́ wa bẹ́ẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n kọ́ àwa, tí wọ́n fi kọ́ wa, tí wọ́n fi hàn wa, kò kọ́ wa bẹ́ẹ̀ o. Ẹ da èdè rú, ẹ da èdè rú, ẹ ba èdè jẹ́ lóríṣiríṣi. Tó fi jẹ́ pé tí ọmọ bá jí láàárọ̀, ẹ káàárọ̀ bàbá mi, irú bàbá mi ní ìsìn, wọ́n kọ́ wa lédè kankan tó lọ wá ní àbí láàárọ̀ o. Ẹ̀yin tó bá dáhùn ní àrọ́yé o. Bàbá tó wá dáhùn pé àsùn ẹ̀ sówó, àsùn ẹ̀ sọ́mọ, àsùn ẹ̀ sálàáfíà ọmọ, sálàáfíà o. Wà á rí bá ti ṣe wà rọ́nà gbígba o.
ìgbésẹ̀ ò ní báráyé nú o, kò sí yẹn mọ́. Salamu alaikum, ìkejì náà alaikum salam wa rahmatullahi wa barakatuh, orí ìdúró lọ́dún ti máa ṣe. Ẹ da ìdìrú, torí èèyàn kì í wà kó má ní orí ìrun. Bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ibi tá a ti gba àti ìsìn náà ti wá, wọ́n á kí ìyá àti bàbá wọn pẹ̀lú ìtẹríba ni. Ìbí ìbá kúnlẹ̀ ó máa ṣe púpẹ́ fúrú fún àwọn tó bá jù lọ báyìí ni. Ẹ da gbogbo ẹ̀rù, nǹkan tí ò yé yín ẹ̀ ló yé yín, nǹkan tí ò sí ẹ̀ ló wà ńbẹ̀. Ẹ tún wo àṣà náà, àṣà wa, àṣà dáadáa, àṣà ọmọ Yorùbá, ẹ jẹ́ kó parun. Tá a bá máa kí ẹni tó jù wá lọ, ìyá, bàbá, ẹ̀gbọ́n, àbúrò, kódà tó bá gbọdún márùn-ún lọ́wọ́ èèyàn máa kúnlẹ̀ ni. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ nísìn. Ẹ máa sọ fún wọn pé tó bá kúnlẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Wọn ò lè kúnlẹ̀, wọn ò lè dọ̀bálẹ̀. Orí ìdúró ni àwọn ọmọ ló ti máa kí ìyá, máa kí bàbá náà, máa kí grandparents wọn. Tí ò dẹ̀ da, tí ò da kò bọ́ sí. Ìwà burúkú ni. Àwọn Arab gan wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ ṣọ́ra yín, ẹ lọ yí padà. Ẹ̀yin tí wọ́n bá wá ń kọ́ níkà tẹ́ ẹ̀ ń ṣe, torí kà ló ń kọ yín tẹ́ ẹ̀ ń ṣe, ẹ̀yin gan ti níkà nínú ni. Ẹ̀yin tó ti ń ṣe Islam ẹ jẹ́jẹ́, tó fi dọmọ 20 ọdún, 30 ọdún, 40, 50, tó ń ṣe tọ́lọ́run gbàdúrà ẹ̀, tó wá kọjá 50, tó wá bẹ̀rẹ̀ sí ní kí ló ṣe ń pè ní mo ń ṣe báyìí nísìnyí, kí ló ṣe ń pẹ̀sìn ọ̀hún torí ìtì ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ rántí ẹ̀. Alùsù náà ó ní bó tún ṣe ń pè, àlùkùránì, àlùkíní kan, àlù igbá, àlù àwo. Tó yẹ pé ẹ̀sìn tí òun àti ìyá àti bàbá yìí fi lé yín lọ́wọ́ tó tọ́ lọ́lọ́run ní ká máa wá ẹ̀kọ́, ká máa wá knowledge, ká máa wá gbọ́. Ṣùgbọ́n kì í ṣe irú knowledge wo eléyìí. Knowledge bú lélẹ̀. Òun tún fẹ́ máa tún ṣe kọrin yẹn. Wípé kẹ́ lọ ṣọ́ra yín, ẹ̀yin àfáà àsọ̀run, ẹ̀yin àfáà àkà, ẹ̀yin àfáà tẹ̀dẹ̀bí tẹ̀dá gbogbo ẹ̀rù. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń da ẹbí rú. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń ba ẹ̀sìn jẹ́. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń da ìlú rú. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń da èdè rú. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ọlọ́run ní ó bí yín o, ẹ̀yin àfáà lùsùnà. Ìsìlámù kọ́ lẹ̀ ń ṣe, ìṣe lẹ̀ ń ba àṣà jẹ́. Lè bá àṣà tèmi jẹ́ o. Ṣé ti rí? Ọmọ aládélé ní Kampala mo wọ̀ yìí, ìlú Ẹ̀gbárí mo ti wá. Lè bá àṣà tèmi jẹ́, lè bá ẹ̀sìn mi jẹ́, lè lé mi ní Islam. Bí wọ́n ṣe kọ́ wa, bí àwọn àfáà wa ṣe ń kọ́ wa lóòótọ́, àwọn àfáà tó kì í ṣàlùsùnà owó la máa tẹ̀lé. Lè bá ìjọba ènìyàn mi jẹ́, lè da ìlú tèmi bá wà mọ̀ mí léwí, lè dẹ́bí tèmi rú. Ṣó ti yé yín? Ẹ̀yin ìkà àfáà yìí. Ẹ ń léyàn nídìí ẹ̀sìn. Àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn, tẹ́sìn ti wọ̀ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ ń lé wọn nídìí ẹ̀sìn lórí ẹ̀sìn burúkú tí àmọ́ bí tẹ́ ti gbé ẹ̀sìn yẹn wá ní ìsìn. Alùsùnà, alùsọnù, alù ìkà, alù dẹ́bí rú tẹ́ ẹ gbé wá, tẹ́ ẹ fi ń da ìlú rú. Ọlọ́run ló máa bí yín. Torí àwọn tẹ́ ti lé ní díẹ̀ ẹ̀sìn Islam ó pọ̀ rẹpẹtẹ. Ọlọ́run ló máa bí yín. Ṣùgbọ́n èmi Adétóun Àmọ̀kẹ́, lè lé mi ní Islam. Màá ṣe Islam mi bí mo ṣe ń ṣe, bí wọ́n ṣe ń ṣe, tí mo ṣe ń gbàdúrà, tọ́lọ́run dẹ̀ ń gbàdúrà mi. Màá ṣe Islam mi bí wọ́n ṣe ní kó ṣe, bí
bí àwọn àfáà wa bí bàbá mi ṣe kọ́ mi bí àwọn àfáà wa dẹ̀ ṣe ń kọ́ mo ṣe máa ṣe Islam. Ẹ má bà wá lédè jẹ́, ẹ má bà wá níwà jẹ́, ẹ má dẹ̀bi rú, ẹ má dalé rú, ẹ má dàlú rú. Torí tí wọ́n bá rí wa ọmọ aládé ni wá, èdè wa ló fi ń dá wa mọ̀, ẹ má dà wá lédè rú. Ọlọ́run ló máa dáa fún yín. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi wípé àbílà àrán o, àròyé fún gbogbo yín o. Á sọ ìsówó, á sọ ìsọmọ, á sọ ìsálàáfíà ara. Ẹ bá ń gbọ́ pékélé pékélé. 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 Ẹ má yà sọ́tún, ẹ má yà sósì. 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 Sanfatis ní ẹ jẹ́ ká lọ. 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 Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. ní Sanfatis FM ọmọ alájẹ ni wá gbogbo ìran káràkátà tó ń ṣòwò gbogbo fílílẹ̀ yìí tà ní tàbílẹ̀ oúnjẹ aṣọ tàbí ìwé ewébẹ̀ ẹran kódà bó jẹ́ pọ̀nmọ́ ẹ kàn sí wa ní Sanfatis FM lónìí lágbóhùn tẹ́ ń tàn fàyè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i ẹ pè tàbí kẹ́ WhatsApp +447 946 212 160 Sanfatis FM òkè láyé tí wá.